tún kí wa pé aṣeun bí ẹ tún ṣe ń darapọ̀ mọ́ wa fún alákọ̀tun lórí ìròyìn ǹjẹ́ ẹ ti gbọ́ lórí ìkànnì Base TV lórí ojú òpó ayélujára níbi tí mo ti máa ń mú àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àtónírúurú wa lábí míì tí mo ti máa ń mú wá sí etí ìgbọ̀nyín kì í ṣe pé mo mú wá láti máa fi dẹ́rù bà wá bí kì í ṣe pé mo mú wá láti máa fi kíyèsára láwùjọ ẹlẹgẹ́ tá a bára wa lónìí ká lè jọ mọ ibi tí ayé ń yí lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ti ṣe mọ̀ pé àwọn ìròyìn lọ́lọ́kanòjọ̀kan láti inú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa ìwé ìròyìn The Punch ń bẹ́ẹ̀ Daily Post náà bẹ́ẹ̀ Vanguard o ìyẹn máa fàròyìn yọ jáde láti inú rẹ̀ ìwé ìròyìn Tribune àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn míì eléyìí tán tẹ àwọn ìròyìn lọ́lọ́kanòjọ̀kan jáde lónìí láwọn ìròyìn tó gbẹnu tán tí n bá ti wá sọ pé ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ mọ̀ sọ pé kí ni o ó dáa kí n tà tí bí mú lójú àwọn òkèrè ìròyìn ọ̀hún ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni o ìpè pásítọ̀ kan rèé Daddy G.O náà wọ́n pè general overseer ilé ìjọsìn kan o òun náà ló jẹ́ pé ńṣe náà ló ń fipá bá ọmọ léńjeléńje ọmọ ọdún 16 years old lọ́mọ òun o ló ń fipá bá alájọṣepọ̀ nínú ilé ìjọsìn títí ọmọ òun tó fi lóyún mọ́ lára kò mọ̀ ṣe ló fi mọ́ bẹ́ẹ̀ nìkan kódà ó tún fọmọ òun ní oògùn àtàwọn àgbo ìṣẹ́yún láti lè fi ba oyún náà jẹ́ mọ́ ọmọ náà lára kí ni tó wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ gbọ́ lórí Kìnìún ǹjẹ́ ẹ ti gbọ́. Nínú àwọn ìròyìn míì eléyìí tó tún gbẹnu tán láti ìpínlẹ̀ Taraba lójú ìwé ìròyìn Daily Post òun náà ni àáfàá ilé kéwú kan ló ti gbẹ̀mí lẹ́nu ọmọ léńjeléńje ṣùgbọ́n òun náà àáfàá náà báyìí ó ti rí ẹ̀wọ̀n ọdún 15 ó ti rí e láti ìpínlẹ̀ Taraba ẹ gbọ́ òun náà lórí Kìnìún ǹjẹ́ ẹ ti gbọ́. Ó dáa nínú eléyìí tí ó tún gbẹnu tán láti ìpínlẹ̀ Anambra ṣe wọ́n ní arákùnrin kan ló mọ̀ ti bá ikú òjijì rẹ̀ pàdé lẹ́yìn tí wọ́n fura sí tó dàbí pé wọ́n tì í bọ́lẹ̀ látòrí ilé alájà 4 lórí ní ìpínlẹ̀ Anambra kí ni tí arákùnrin ọ̀hún ṣe tó fi di pé wọ́n tì í bọ́lẹ̀ láti orí ilé alájà 4 ẹ gbọ́ bóyá ó jẹ̀bi ikú àbí kò jẹ̀bi ikú kí ni ẹ gbọ́ lórí Kìnìún ǹjẹ́ ẹ ti gbọ́. Lójú ìwé ìròyìn The Punch bákan náà láti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní ìjì líle òun náà ló mọ̀jà tó sì bẹ̀rẹ̀ sí ní ká gbogbo òrùlé àwọn ilé láwọn agbègbè kan ní ìlú Òṣogbo bó ló ti ṣe ṣẹlẹ̀ ẹ gbọ́ òun náà lẹ́kùnrẹ́rẹ́ lórí ìròyìn ǹjẹ́ ẹ ti gbọ́. Láti ìpínlẹ̀ Ondo wọ́n ní àwọn ẹlẹ́kẹ̀rú agbébọn wọ́n mọ̀ tún ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn ìṣe náà ya bo ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba kan nílùú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo wọ́n sì jí àwọn nọ́ọ̀sì 6 wọ́n jí wọn gbé lọ ní ìpínlẹ̀ Ondo. Láti ìpínlẹ̀ Kaduna ó ní ọwọ́ ti tẹ arákùnrin kan ilé tó jẹ́ pé ńṣe ló já fóònù gbà lọ́wọ́ onífóònù kódà kò fi mọ bẹ́ẹ̀ ńṣe ló túnbọ̀ bẹ́ẹ̀ tó fi gbẹ̀mí lẹ́nu ẹni tó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí. Láti ìpínlẹ̀ Èkìtì wọ́n ní ọkọ̀ àjàgbé tó kó ẹrù ó mọ̀ yà lọ wọlé onílé ńṣe ló pa ọmọ bàbá onílé tí ó wà ní ilé ẹ̀kọ́ fásitì kan nípínlẹ̀ Èkìtì tó sì wà ní ìpele 3 ní ilé ẹ̀kọ́ ọ̀hún ǹjẹ́ ẹ ti gbọ́. Ó dáa láti ìlú Ìbàdàn kí n yà mú ìròyìn méjèèjì eléyìí wá nílùú Ìbàdàn wọ́n ní òkú ọmọdékùnrin kan náà mọ̀ déédéé rí nínú ọgbà ilé ẹ̀kọ́ fásitì ìlú Ìbàdàn yún ní Ìbàdàn nínú swimming pool nílùú Ìbàdàn ní ilé ẹ̀kọ́ fásitì ọ̀hún wọ́n ní kí ni tó fà á wọ́n ní ẹnikẹ́ni kò tí ì mọ̀ báyìí àmọ́ ẹ gbọ́ àlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Láti ìlú Ìbàdàn bákan náà arábìnrin kan òun náà ní ń pariwo fún wájú ilé ẹjọ́ eléyìí tí ń rí sí ọ̀rọ̀ lọ́kọláyà nílùú Ìbàdàn pé ẹ dákun ẹ bá ń tú ìgbéyàwó láàrin èmi àtọkọ mi ẹ bá ń túká nítorí pé òkú ayé òun lọkọ òun kò dá sí bùkátà kò gbọ́ bùkátà bẹ́ẹ̀ ní sì tún máa ń nà òun bíi ejò àìjẹ. Ó ní kí ilé ẹjọ́ kó bá ń tú ìgbéyàwó náà kó bá ń túká kí wọ́n mú ilé ìwá láti ilẹ̀ òkèèrè níbi tí arákùnrin kan tí wọ́n ti fi páńpẹ́ òfin gbé lórílẹ̀-èdè Cameroon látàrí pé ńṣe ló fipá bá ọmọbìnrin ọmọ ọdún 11 ó bá alájọṣepọ̀ ó tún á gbẹ̀mí lẹ́nu ọmọ ọ̀hún lórílẹ̀-èdè Cameroon. Wọ̀nyí àwọn àti àwọn ìròyìn míì náà lẹ́mọ̀ gbọ́ lórí Kìnìún lápò yìí lórí ìròyìn ǹjẹ́ ti gbọ́ lórí ìkànnì Base TV Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ ẹ wá tẹ́tí kẹ́ mọ́ gbọ́ àwọn ìròyìn ọ̀hún lórí Kìnìún báyìí. Láti ìpínlẹ̀ Anambra gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe fi léde lójú ìwé ìròyìn The Punch àtàwọn ìwé ìròyìn míì tí wọ́n tẹ̀ jáde fún ti tòní gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi léde wípé ẹni tó jẹ́ olùdásílẹ̀ ilé ìjọsìn kan general overseer ìyún Favour Ezani òun náà wọ́n pe ó kọ pásítọ̀ ìyún olùdásílẹ̀ náà òun ló fún ọmọ ọdún 16 tó jẹ́ lára ìkànnù ọmọ àwọn ará ilé ìjọsìn ọ̀hún ìyún ọmọ ọdún 16 tó mú wá sí ọ̀dọ̀ rẹ̀ ńṣe ló fún un lóyún
ní ìlú Nnewi nípínlẹ̀ Anambra. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ gangan ni pé wọ́n ní ṣe rí arábìnrin Precious Okafor òun náà ló jẹ́ pé àǹtí rẹ̀ òun náà ló mọ̀ mú wá fún pásítọ̀ yìí wípé wọ́n fẹ́ ṣe àwọn iṣẹ́ ìtúsílẹ̀ kan fún un nígbà tó ń sì mú dé ọ̀dọ̀ pásítọ̀ nígbà tí ọmọ òun gangan tó ń ṣàlàyé ọ̀rọ̀ ó ní ìpínlẹ̀ Èkó lòun wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní kí àǹtí òun kó tó mú òun wá sí ọ̀dọ̀ pásítọ̀ ọ̀hún ó ní torí pé ọmọ òun lágídí ó sì ní àwọn ìwà kan tí mọ́ wù tí ò da ọ̀ náà nígbà táwọn amúdọ́dọ̀ pásítọ̀ sì wò sáà ó ní ọmọ òun yóò ṣe ìpele òun ó sì ṣàwọn iṣẹ́ ìtúsílẹ̀ fún un wípé fún ìdí èyí yóò máa gbé ní ọ̀dọ̀ òun o nígbà tí ọmọ òun wá ṣe lálàyé síwájú sí i ó ní kò mà tí ì pẹ́ ju bí ọjọ́ mélòó kan tí òun dé ọ̀dọ̀ pásítọ̀ Favour Ezeani yìí tí ó ti bẹ̀rẹ̀ sí ní fi ìlọ̀kulọ̀ lọ́hùn ó ní kódà nínú ilé ìjọsìn torí àyíká ilé ìjọsìn náà nílé rẹ̀ wà nínú ilé ìjọsìn ìmọ̀ báwọn lájọṣepọ̀ ní inú oko rẹ̀ táwọn bá ti lọ sóko ó ní mọ́ báwọn lájọṣepọ̀ ó ní inú ilé ó ní kò máa fi lọ́hùn náà kò síbi tí ètí fipá báwọn lájọṣepọ̀ onígbà tó wá yá tí ọ̀rọ̀ wá di pé òun ti lóyún tóun sì sọ fún pásítọ̀ oníṣe náà ló bá po àwọn nǹkan kan àti nǹkan kan pọ̀ mọ́ra ó sì gbé fóun kí òun gbé mú ibi tí ọ̀rọ̀ tó ti wá bẹ́yìn yọnu ní tí wá gbé fọmọ èyí tó mú nígbà tí ọmọ òun tó mú tán kọ́ ìṣe náà ni ọmọ náà ní ipọ́n bẹ̀rẹ̀ sí ní jáde lójú ara rẹ̀ tí ẹ̀jẹ̀ ń ò sì dá tẹ́jẹ̀ jáde lóní kẹ̀tíkẹ̀tí tó sì jẹ́ pé ó ti ń ṣe àkóbá ńláńlá fún àgọ́ ara rẹ̀ nígbà tí wọ́n wà fílẹ̀ dáadáa wọn ní eléyìí gan ló wá mú kí ọ̀rọ̀ ọ̀hún kó dé tí gbọ́ àwọn èèyàn nígbà tí àwọn èèyàn ò lè mọ́ ọ̀rọ̀ mọ́ra mọ́ òun wá fi tọ́ iléeṣẹ́ ọlọ́pàá lọ pé ẹ máa bẹ̀ wọ́n ẹ wá wo ń tá a rí lọ́wọ́ General Ofasia alàgbà olùdásílẹ̀ ìjọ eléyìí tó fipá bá ọmọ ọdún 16 years old tó fipá bá lájọṣepọ̀ títí ọmọ ọ̀hún fi lóyún kódà kó tún fẹ́ ṣẹ́ oyún fún ọmọ ọ̀hún ìgbàbá iléeṣẹ́ ọlọ́pàá wọn ti gbé pásítọ̀ náà wọ́n ti gbé lóní jàǹtò báyìí wọ́n ní ìwà láabi ló bẹ̀rẹ̀ láti inú oṣù kọkànlá lọ́dún 2025 látìgbà tí àǹtí ọmọ ọ̀hún tó ti mú lọ sí ọ̀dọ̀ pásítọ̀ náà fún iṣẹ́ ìtúsílẹ̀ àmọ́ báyìí pásítọ̀ ó ti fọmọ ọdún 16 tán ni kó ṣiṣẹ́ ìtúsílẹ̀ fún wọn ni ó ti fún lóyún kódà ó tún gbìyànjú láti ṣẹ́ oyún fún ọmọ náà nípínlẹ̀ Anambra ǹjẹ́ ti gbọ́. Nínú àwọn ìròyìn míì tó tún gbẹnu tán láti ìpínlẹ̀ Taraba ní bí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ṣe tó arákùnrin àáfàá kan nípínlẹ̀ Taraba kódà ilé ẹjọ́ ti wá dá ẹjọ́ ẹ̀wọ̀n ọdún 15 fún báyìí wọ́n ní àáfàá ọ̀hún Mubarak Hasan ẹni ọdún 27 òun náà ló jẹ̀bi ẹ̀sùn wípé ó gbẹ̀mí lẹ́nu ọmọ ọdún 6 kan ìyẹn Mustapha Isiaku ní ìjọba ìbílẹ̀ Mutum ní abúlé Mutumbiya níjọba ìbílẹ̀ Goza ní ìpínlẹ̀ Taraba náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ ó sì ti ṣẹlẹ̀ látọdún 2022 nínú oṣù kẹta lọ́jọ́ kẹta Ọlọ́run má jẹ́ kí tiwa ọ̀tá ni wọ́n ti fi páńpẹ́ òfin wọ́n ti fi gbé àfáà látìgbà náà ni wọ́n ti wá bẹ̀rẹ̀ ẹjọ́ lórí rẹ̀ ṣùgbọ́n nígbà tí onídàájọ́ adájọ́ gíga tìpínlẹ̀ Taraba ní onídàájọ́ Justice Joel Agia tí ó mọ̀ gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ nílùú Jalingo lọ́sẹ̀ tó kọjá ó ní fún ìwà tí àfáà ọ̀hún wò ọ̀hún ó ní ṣáájú wọn kọ́ fi ẹ̀sùn ìwà ìjínigbé kàn án ó ní ṣùgbọ́n èyí wọn ní ìwà ìjínigbé ọ̀hún ṣe wádìí wípé kìí ṣe ìjínigbé ṣùgbọ́n pẹ̀lú ẹ̀sùn eléyìí tí ó fi lọ́wọ́ nínú gbígbẹ̀mí lẹ́nu ọmọ léńjẹ ọ̀hún tó tún gbẹ́lẹ̀ pẹ̀lú kó tó tún sin òkú rẹ̀ síbẹ̀ wọ́n ní wọ́n fún ní ẹ̀wọ̀n 20 ọdún èyí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Taraba àfáà ó gbẹ̀mí lẹ́nu ọmọ léńjẹ nípínlẹ̀ Taraba ǹjẹ́ ti gbọ́. Lójú ìwé ìròyìn The Punch tún gbọ́ eléyìí náà láti ìpínlẹ̀ Anambra ìṣe ni arákùnrin kan ló mọ̀ bá ikú òjijì rẹ̀ pàdé kódà ọ̀nà tí ò dá ni ikú ọ̀hún gbà wá níbi wọ́n ṣe filédè wípé arákùnrin ọ̀hún ní níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ arákùnrin Emeka ọ̀hún náà ló jẹ́ pé wọ́n ní ó dàbí ẹni pé wọ́n tì í bọ́lẹ̀ látòrí ilé alájà 4 ní ojúlé 17 ní àdúgbò Àfúbẹ́rà ní agbègbè Ọ̀díàpò nílùú Onitsha níjọba ìbílẹ̀ Gúúsù Onitsha nípínlẹ̀ Anambra. Ìròyìn wọn fi léde wípé ó ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 3 òru lọ́jọ́ Ẹtì tó kọjá lọ yìí nígbà tí àwọn èèyàn agbègbè ọ̀hún tó sì wà nínú inúfu àyàfu ní agbègbè ọ̀hún ní àti àsìkò náà ti di ọjọ́ ìsinmi eléyìí tí wọ́n fi ń bá iléeṣẹ́ ọlọ́pàá sọ̀rọ̀ tó ṣe ń ṣe lálàyé wọ́n ní ṣe rí arákùnrin òun náà ni ó ń ṣe àmójútó agbègbè kan òun níbi tó ti ń bá ọ̀gá rẹ̀ kan ṣiṣẹ́ tíbi tí wọ́n ti ń rán àwọn àwọ̀tẹ́lẹ̀ yún àwọn bọ́ksà fún àwọn ọkùnrin wọ́n ní ọ̀gá rẹ̀ yìí náà ló wá fẹ̀sùn kàn wípé ó ti jí àwọn àwọ̀tẹ́lẹ̀ kan pamọ́ yan àwọn bọ́ksà kan pamọ́ tó sì fẹ́ lọ tà á wọ́n ní eléyìí ni ọ̀gá rẹ̀ tó wá ń bi léèrè fún odidi ọjọ́ 7 tó sì jẹ́ pé ń ṣe ni wọ́n tì í mọ́lé tí wọ́n fún lóúnjẹ wọ́n ní ńgbà tí ó sì wá di ọjọ́ ọ̀hún òru ọjọ́ náà gbìgbì làwọn dédé gbọ́
nígbà tí wọ́n sì jáde o wọ́n rí i pé òkú arákùnrin ni wọ́n bá ńlẹ̀ẹ́lẹ̀ tí ẹ̀jẹ̀ ti bò ó tí orí rẹ̀ ti fọ́ o èyí eléyìí tó fi lálẹ̀ wọ́n ní ó dàbí pé wọ́n tì í bọ́lẹ̀ o látàrí bí ọ̀gá rẹ̀ yìí bí ó ti ṣe ń fọ̀rọ̀ pọ̀ nífòpọ̀ láti bí ọjọ́ mẹ́ta o lórí ọ̀rọ̀ àwọn tó ní ṣe pẹ̀lú àwọ̀tẹ́lẹ̀ eléyìí tó ló jí pamọ́ ṣùgbọ́n tí èyí tó wá fi nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá débẹ̀ o wọ́n ní lẹ́yìn ìwádìí tí wọ́n ṣe o wọ́n ní bóyá arákùnrin ọ̀hún ló ń gbìyànjú láti sá lọ mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n bí ó tasẹ̀ àgẹ̀rẹ̀ tó sì bọ́lẹ̀ o àbí kó sì jẹ́ pé àwọn náà òun wọ́n tì í bọ́lẹ̀ wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣe ìwádìí lórí rẹ̀ o torí pé lẹ́yìn bí ọjọ́ mẹ́ta o wọ́n ti arákùnrin mọ́lé tó sì ti ń fi àjẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí kódà tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra SP Tochukwu Ikenga ó ní wọ́n ṣe ìwádìí lọ́ọ̀rì kìnìún lórí rẹ̀ bí wọ́n ti ṣe ti arákùnrin kan bọ́lẹ̀ tó sì gbẹ́mìí mì látòrí ilẹ̀ alájà mẹ́rin ní ìpínlẹ̀ Anambra ǹjẹ́ ẹ ti gbọ́. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun ìjì líle òun náà ló mọ̀ ti ṣọṣẹ́ nílùú Òṣogbo nípínlẹ̀ Olúìlú ìpínlẹ̀ Ọ̀ṣun níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn iléègbé ilé ìjọsìn àtàwọn iléeṣẹ́ ilé tó ń bẹ ní àgbẹ̀ òkè onítì àwòsùrù gbọ̀ngàn road àti òkè balẹ̀ nílùú Òṣogbo níbi tí ìjì líle náà tí ó ti ká òrùlé lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé tó sì tún ti onírúurú àwọn ibùdó ìtajà ṣubú ní ìlú Òṣogbo wọ́n ní kódà àwọn àwòrán ilé tí máa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà àwọn tí wọ́n máa fi polówó ọjà wọ́n ní gbogbo náà ni atẹ́gùn tó ti ṣubú kódà tó jẹ́ pé fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí náà ni ọlọ́kọ̀ tí wọ́n fi lè kọjá o tí gbogbo nǹkan fi dúró darí o gẹ́gẹ́ bí lára àwọn tó wá bá ìjọba sọ̀rọ̀ tábà oníròyìn sọ̀rọ̀ tán sì rọ ìjọba pásítọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ tó ń pè ní pásítọ̀ láìgbè ọ̀hún èèyàn Israel òun náà ló jẹ́ pé òun náà ò ní ilé ìjọsìn sáìgbé testing ground ní ìlú Òṣogbo níbi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ ìgbà gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Adémọ́lá Adélékè látẹnu agbẹnusọ rẹ̀ Ọláwálé Rasheed ó ní wọ́n bójútó ọ̀rọ̀ ọ̀hún báyìí tó sì jẹ́ pé gbogbo àwọn tó yẹ kí wọ́n ṣe fún àwọn tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ sí òun náà ni wọ́n ṣe láti jẹ́ kí wọ́n pàkó olúkálukú tó ń sáfilé fọ̀nà sílẹ̀ báyìí láti padà sílé wọn látàrí ìjì líle náà eléyìí tó ká òrùlé lórí ọ̀pọ̀lọpọ̀ ilé nílùú Òṣogbo. Láti ìpínlẹ̀ Oǹdó àwọn agbébọn wọn ya bo ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba nílùú Àkúrẹ́ tí ṣolúlú ìpínlẹ̀ Oǹdó wọ́n sì jí àwọn òṣìṣẹ́ elétò ìlera 6 wọ́n jí wọn gbé lọ ní òrugànjọ́ ọjọ́ sátidé tó kọjá lọ yìí o gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìlédè wípé nǹkan bí aago 2 òru tí wọ́n wà nílé ìwòsàn ọ̀hún náà ni àwọn gídígan pè ní wọ́n ya dínú ọkọ̀ bọ́ọ̀sì bọ̀gìnì o tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè tó ní takòtàkò tí wọ́n sì fìbọn darí àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn ọ̀hún nọ́ọ̀sì náà tí wọ́n sì fìbọn darí wọn wọnú ọkọ̀ lọ nígbà tí wọ́n sì ṣe ìwádìí níwọ̀nwà tí wọ́n sì gbé wọn lọ́ńkọ́ wọn ní lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yẹ gbogbo orí fóònù wọn wọ́n gba fóònù wọ́n gba owó àti gbogbo àwọn nǹkan tí ó yáyì lára àwọn nọ́ọ̀sì ọ̀hún wọn ní kódà nígbà tí lára àwọn nọ́ọ̀sì ọ̀hún tún ṣe àlàyé ọ̀rọ̀ oníṣe ni wọ́n já àwọn sí wò ó ní lára àwọn tí wọ́n gba ìtọ́jú nínú ilé ìwòsàn gan wọ́n tún jí lára wọn náà gbé sá lọ wọn nígbà tán gbé àwọn dẹ́gbẹ̀ẹ́gbọ́ kan wọn ní kí olúkálukú máa ṣí àpò ilé ìfowópamọ́ rẹ̀ kán sì mọ wọ gbogbo owó tó wà ń bẹ̀ sínú àsùnwọ̀n eléyìí tí wọ́n fún wọn náà gbogbo ẹ̀ pátá o lẹ́yìn ìgbà náà nígbà tí àwọn kan pè àjọ ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn wọn náà ni wọ́n sáré lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ tó sì jẹ́ pé wọ́n gbìyànjú láti dóòlà àwọn nọ́ọ̀sì ọ̀hún náà kí àwọn ajínigbé náà kan tó fẹsẹ̀ fẹ́ ṣùgbọ́n wọ́n ti gba owó àtàwọn nǹkan míì wọ́n ti gbà lára àwọn nọ́ọ̀sì ọ̀hún ó ṣẹlẹ̀ nílùú Àkúrẹ́ tí ṣolúlú ìpínlẹ̀ Oǹdó àwọn agbébọn wọ́n jí àwọn nọ́ọ̀sì gbé lọ ṣùgbọ́n àwọn àmọ̀tẹ́kùn wọ́n ti rí wọn gbàálẹ̀ padà lọ́wọ́ wọn. Ó dáa láti ìpínlẹ̀ Èkìtì ìbànújẹ́ mọ̀ṣọ́dé pàrò níbi ọkọ̀ àjàgbé kan bí ó ti ṣe ya wọlé bó ti ṣe wọ ilé kan ní ìpínlẹ̀ nílùú Èkìtì gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe fi léde wípé ìṣẹ̀lẹ̀ náà ló mọ̀ṣẹ̀ lọ́jọ́ sátidé tó kọjá lọ yìí nígbà tí ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ fásitì Fòóyè tí wọ́n wà ní ìpele kẹta tí ó tó jẹ́ ẹni ọdún 21 tó bá ikú òjijì rẹ̀ pàdé yìí Promise Fárótìmí látàrí bí ọkọ̀ àjàgbé kan tírélà tó kó ẹrù tí ó sì lọ ya wọnú ilé wọn ní ọjọ́ 26 nínú oṣù kẹta tí a wà yìí ní agbègbè Òkèlá ní Àràmọ̀kọ̀ Èkìtì níbi tí ọmọ tó sì wà nílé tó sì jẹ́ pé ó gbẹ̀mí lẹ́nu ọmọ ọ̀hún yányán wọ́n ní bàbá ọmọ ọ̀hún báyìí òun náà ló ti wá fi àdínú rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún pé àtìgbà náà òun náà ní dírẹ́bà ọkọ̀ ọ̀hún tó ti sá lọ báyìí ṣùgbọ́n ọwọ́ tẹ mọ́tòbọ́ì rẹ̀ ìyẹn tó ń wà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ gẹ́gẹ́ bí Fárótìmí gẹ́gẹ́ bí sọ́ọ̀dì Fárótìmí tó jẹ́ bàbá ọmọ ọ̀hún
gẹ́gẹ́ bó ti ṣe fi léde o wípé wọ́n ní Ṣàíbù Yusuf kan náà lórúkọ dírẹ́bà wọn ní ṣùgbọ́n kí iléeṣẹ́ ọlọ́pàá kan jọ̀ọ́ jàre kan wọ́n ṣèwádìí láti rí pé wọ́n rí arákùnrin ọ̀hún o ìyẹn dírẹ́bà ọkọ̀ wọn rí mú o àti iléeṣẹ́ tí ó ní ọkọ̀ náà nítorí pé báyìí o wọ́n ní ọkọ̀ náà ó gbẹ̀mí lẹ́nu ọmọ òun o ó sì tún ti ba ilé òun jẹ́ pé báyìí kódà òun ò láṣọ kankan òun bàbá ọmọ òun ní ṣàlàyé ọ̀rọ̀ wípé aṣọ tí ń bẹ lọ́rùn òun o àbúrò òun kan gan ló bọ́ sí òun lọ́rùn torí ìṣẹ̀lẹ̀ náà ó kọjá sísọ níbi tí ọkọ̀ àjàgbé tó ti torí bọ ilé ọ̀hún tó sì ba ilé náà jẹ́ yanyan. Láti ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn, arábìnrin kan ló mú ọ̀rọ̀ ọkọ rẹ̀ tọ ilé-ẹjọ́ tó ń rí ṣe pẹ̀lú ilé-ẹjọ́ eléyìí tó ń rí ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbéyàwó àti àwọn ọ̀rọ̀ míì lábẹ́lé ló mú tọ́ lọ tí ó sì ní pé kí ilé-ẹjọ́ jọ̀ọ́ kán bá òun tú ìgbéyàwó eléyìí tí ń bẹ láàrin ọkọ òun àtọkọ òun o wọ́n bá òun tú ká. Arábìnrin Abíọ́dún náà ló ń ṣe lálàyé wípé láti bí ìgbà díẹ̀ báyìí ni ọkọ òun ti da bùkátà ọmọ márùn-ún lu òun nìkan láì tó sì jẹ́ pé òun nìkan ò ń gbọ́ bùkátà lórí ọmọ látìgbà náà tó sì jẹ́ pé lẹ́yìn yún ìgbájú-ìgbámú tí kẹríkẹrí bá ròde o òun náà lọ́kọ òun tí máa fi ń lù ú o torí pé kò jẹ́ kí ọkàn ó balẹ̀ nínú ilé ara bí tí ò kó mọ́ lẹ́yìn pé kò ṣojúṣe rẹ̀ wọ́n ní lílù àlùkò akátá òun náà wọ́n ní o kì í sì ṣe pé ọkọ òun ò ní kò san owó orí òun ò ṣe ni àwọn ọmọ ara wọn táwọn sì bẹ̀rẹ̀ sí ní gbé papọ̀ wọ́n ní àfi bí àwọn ti ṣe ní ọmọ márùn-ún lẹ́yìn ìgbà náà ọkọ òun kò bá yà sí òun mọ́ o ìtumọ̀ lù ó ní fún ìdí èyí ńkọ́ òun ò ṣetán láti tẹ̀síwájú pẹ̀lú ìgbéyàwó òun o kí wọ́n bá ń tú ìgbéyàwó náà ilé-ẹjọ́ bá ń tú ká. Ó dáa kí n gbabẹ̀ lọ sí ilẹ̀ òkèèrè níbi tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Cameroon tó ti tẹ arákùnrin kan o látàrí wípé ńṣe ló fipá bá ọmọ ọdún mọ́kànlá obìnrin ló fipá bá lájọṣepọ̀ lórílẹ̀-èdè Cameroon gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ṣe fi léde o wípé ṣáájú ọmọ òun náà ni ó ní gbọ́nmi sí áwọ̀ kan ò ráńpẹ́ láàrin òun àti ìyá rẹ̀ yan gírámọ̀ rẹ̀ tí wọ́n jọ ń gbé o wọ́n ní ọmọ òun bá sì kúrò nílé o wọ́n ní nígbà tí wọ́n fi rí òkú rẹ̀ wọ́n rí bí ọjọ́ kẹta ní ilé àkọ́kù kan o wọ́n ní nígbà tí wọ́n rò pé ọmọ òun kọ́ wọ́n rí àtọ̀ lójú ara ọmọ yìí wọ́n ní ilé òun náà ni wọ́n wá dọdẹ rẹ̀ o nígbà tó sì ṣe ìwádìí ni wọ́n rí pé ó ṣeéṣe kó jẹ́ ti arákùnrin kan o wọ́n ní arákùnrin yìí ó jẹ́ bàbá fún kan nínú ọmọ akẹ́kọ̀ọ́ tí òun àtàwọn ọmọ arábìnrin tí wọ́n jọ wà ní ilé ẹ̀kọ́ yàrá kàwé kan náà tó sì jọ mọ́ gbé wọn láti ilé ẹ̀kọ́ tó sì lọ mọ́ gbé wọn dé nígbà míì gẹ́gẹ́ bí wọ́n ṣe wá fi léde o lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí wọ́n rí pé arákùnrin yìí òun náà ló fipá bá ọmọ òun lájọṣepọ̀ tó tún gbẹ̀mí lẹ́nu rẹ̀ lẹ́yìn tí ó fipá bá a lájọṣepọ̀ tán fún ìdí èyí ńkọ́ o wọ́n ní wọ́n ti fi sí àhámọ́ báyìí tó sì jẹ́ pé láìpẹ́ ọjọ́ o yóò gba ìdájọ́ tó tọ́ àti eléyìí tó yẹ fún un. Lákòótán láti ìlú Ìbàdàn nílé ẹ̀kọ́ fásitì ìlú Ìbàdàn níbi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ wọ́n ní ọmọ léńjẹ kan ọmọkùnrin òun náà wọ́n dédé rí òkú rẹ̀ o nínú swimming pool nílé ẹ̀kọ́ fásitì ìlú Ìbàdàn kí ni tó fà á o bó lọmọ òun ṣe débẹ̀ wọ́n ní kò yé ẹnikẹ́ni bọ́dì wọ́n ní ṣùgbọ́n tí wọ́n rí òun náà ni pé wọ́n rí aṣọ àti bàtà ọmọ yìí ní ẹ̀bá swimming pool ọ̀hún o kó tó di pé bóyá ó kán ludò ni o àbí bóyá wọ́n sì gbẹ̀mí lẹ́nu rẹ̀ tí wọ́n tì síbẹ̀ ni o ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún bó bá ṣe jẹ́ o wọ́n ṣe ìfiléde rẹ̀ ṣùgbọ́n jẹ́ ẹni tó bá ní lọ́kàn jẹ́ wípé ọmọ léńjẹ wọ́n dé rí òkú rẹ̀ nínú swimming pool nílé ẹ̀kọ́ fásitì ìlú Ìbàdàn ǹjẹ́ ti gbọ́. Ó dáa màá gẹ̀ ìpéǹpéjú ní àlàáfíà ìròyìn ǹjẹ́ ti gbọ́ kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí ẹ̀ṣẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa tó bá dìgbà míì ní kẹ́ tún mọ́ darapọ̀ fún àkọ́tún ìròyìn ọ̀hún. Ní màá fi eléyìí ṣèlọ fún ti àsìkò yìí Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ ló ṣe yìí pírẹsẹ́ńtà títí ìgbà míì tẹ́tí mọ́ pàdé wa eré àti àánú Olúwa ọba kó mọ bẹ́ẹ̀ nìkan kan wá gbé ó dàbọ̀ ṣùgbọ́n ẹ má wá gbàgbé láti subscribe sórí ìkànnì yìí láti share àwọn fọ́nrán fídíò àti àwọn ìròyìn eléyìí tá à ń mú wá fún yín ẹ ṣeun ó dìgbà.